Yeah. Ní ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀ṣun la wà yìí, níbi tí adájọ́ ti ṣe àyẹ̀wò no case submission tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ó ṣe àyẹ̀wò ẹ̀ fínífíní, ó sì ka gbogbo àwọn nǹkan tó wà nídìí ẹ̀ síta sí etígbọ̀ gbogbo àwọn tó wà ní ilé ẹjọ́. Ìgbà bẹ́ẹ̀ ló da ẹjọ́ no case submission ní tìkẹ́ tí ó sì ní ìgbẹ́jọ́ yóò tún láǹfààní àti tẹ̀síwájú ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n, ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n, ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n, ọjọ́ kejìdínlọ́gbọ̀n àti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹrin tó ń bọ̀ lọ́nà yìí fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́ àwọn olùjẹ́jọ́ lórí ẹ̀sùn ìṣekúpa Timothy Adégòkè. Akátá ilé ẹjọ́ náà la ṣe wáyé níbi tá a ti ń dúró de àwọn olùjẹ́jọ́ láti jáde, ṣùgbọ́n ní tó léwájú àwọn agbẹjọ́rò ìjọba nìyí tí wọ́n láǹfààní àti ṣojú ìjọba nílé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Yeah. Okay, sir. Good morning, sir. Good morning. So, what's your reaction to today's ruling? Stomach, the court has said they have keys to answer the surrender their defense. And that's our expectation when they filed no case submission and we responded. So I think the court agreed with us. Thank you. Thank you, sir. Thank you, sir. Gẹ́gẹ́ bí ohun tí ó sọ lédè Gẹ̀ẹ́sì ló sọ pé ilé ẹjọ́ ti kọjá lẹ̀ láti gba no case submission ọdún tí a wà yìí. Àwọn ọkọ̀ yìí náà ni wọ́n fi kó wọn wá tí ó sì jẹ́ pé àwọn gan là ń dúró dè báyìí láti jáde bọ́ sínú mọ́tò yìí láti dá wọn padà sí ọgbà ẹ̀wọ̀n eléyìí tí wọ́n kó wọn sí nílùú Iléṣà. Àwọn agbẹjọ́rò àwọn òṣèjọ́ jẹ́ pé onídàájọ́ àgbà wọ́n dájọ́ Oyèbọ́lá nípínlẹ̀ Ògùn tí wọ́n dá Ọ̀kan lára àgbà ọ̀jẹ̀ amòfin tó ń ṣojú olùjẹ́jọ́ ló ń jáde bọ̀ yìí. Àwọn méjèèjì gan ni àwọn agbẹjọ́rò àgbà tí wọ́n tẹ̀léra wọn yìí. Bẹ́ẹ̀ tí ń rí wọn, àwọn ni wọ́n ń gbẹjọ́rò fún Rahman Adedoyin tí wọ́n fi ẹ̀sùn ìpànìyàn kàn níwájú ilé ẹjọ́.
akátá ilé ẹjọ́ náà la ṣe wà ọ́ tá a ṣe ń dúró de àwọn olùjẹ́jọ́ láti jáde síta. àbúrò Adédoyin ló ń lọ yìí, àbúrò Adédoyin gangan ni. Fún gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀, àbúrò Dr. Rahman Adedoyin ló ń bọ̀ yẹn tó fa ẹni tó lo táì rẹ́ẹ̀dì lọ́wọ́ yẹn. I don't know if you can just be like a conversation. Who will I now be saying? Just give your experience what happened. And I hope you're going to edit it. Yes, I will do. I know we cannot use everything. So what do I say? Okay, no, no, continue. Because you said we should do Yoruba first. That's why we take you Yoruba first. So now the English aspect of it. You can come to this. Okay, next, I'm available. It will help you. Okay, my orúkọ mi ni Fatima Adesina. Adajọ láti ọ̀dọ̀ agbẹjọ́rò Fẹ́mi Fálànà, agbẹjọ́rò Fatima Adesina la fẹ́ bá sọ̀rọ̀. Ẹ̀dùn máa kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ lóyìn báyìí? Ní last week, nígbà tí our prosecution parí case wa tán, tí wọ́n present case ní ilé ẹjọ́, àwọn agbẹjọ́rò olùjẹ́jọ́, àwọn defendant, wọ́n sọ wípé ní àwọn fẹ́ enter ní ethnic submission against ẹjọ́ tí prosecution rò àti ẹlẹ́rìí. Kí ni ìtumọ̀ ló ṣe sọ? Ìtumọ̀ náà kì submission ni wípé ní gbogbo ẹ̀rí tí àwọn ọlọ́pàá, àwọn ìjọba gbé wá sí ilé ẹjọ́ láti ensure wípé ní wọ́n prosecute àwọn
defendant wípé ní ẹ̀rí tí wọ́n kó wá yẹn kò tó sunwọ̀n kò kún òṣùwọ̀n tó fi máa determine wípé ní ilé ẹjọ́ àwọn defendant ní ẹ̀tọ́ àti enter defence. Nǹkan tó ń sọ ni wípé ní ẹjọ́ tí wọ́n rò wípé àwọn defendant kò lẹ́jọ́ tí prosecution rò àwọn defendant ò lẹ́jọ́ kankan tán máa rò because wọn make any case against wọn ìtumọ̀ no case submission nìyẹn. So ìgbà tó wọ́n á ṣèyẹn tán ni wọ́n adopt kálukú kọ ìwé ẹ̀ ránṣẹ́ sí ilé ẹjọ́ both the prosecution àti àwọn defendant lawyer wọ́n dẹ̀ adopt ẹ̀ ní last court sitting day but ìgbà tó adopt ẹ̀ tán court wá adjourn ruling sí èmi ruling ìdájọ́ lórí ọ̀rọ̀ no case submission yẹn ni court wá adjourn sí èmi so ìgbà tí court wá adjourn ẹ̀ tí court wá deliver ruling yẹn ní àárọ̀ yìí nǹkan tí kóòtù dẹ̀ sọ ni wípé ní pẹ̀lú gbogbo ohun tí àwọn gbọ́ ẹjọ́ tí olùjẹ́jọ́ ó rò nípa pé òun ò lẹ́jọ́ jẹ́ àwọn dẹ̀ review gbogbo ẹjọ́ tí àwọn ọlọ́pàá rò nípa kéèsì yẹn àwọn rí wípé ní from the summary pẹ̀lú gbogbo kéèsì ẹ̀rí tó wà ní ilé ẹjọ́ àwọn ò sọ wípé ní wọ́n jẹ̀bi ẹjọ́ yẹn pa àwọn sọ wípé ní káwọn náà wá sọ títí wọn pé àwọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu títí wọn adájọ́ dárúkọ òfin tó sọ pé ní audi outrem patem pé ní wọ́n gbọ́dọ̀ gbọ́ títí wọn náà so èyí tí adájọ́ wá sọ lónìí pé ní kí àwọn náà wá ro ẹjọ́ títí wọn. wọ́n dẹ̀ sọ wípé ní àwọn ò sọ wípé ní wọ́n jẹ̀bi o àwọn ò dẹ̀ sọ wípé ní wọ́n jàre bọ̀ káwọn náà wá ro ẹjọ́ títí wọn. máa àtúlọ ẹsìn lánàá ni agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà kọ ìwé sí ìjọba ìpínlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kọ ìwé sí wọn lẹ́tà sí wọn wípé ní kí wọ́n jẹ́ kí àwọn ó máa ṣáájú lọ́ọ̀yà ọlọ́pàá lórí ìjẹ́jọ́ yìí àwọn ìjọba dẹ̀ sọ wípé ní àwọn ti gba ìwé wọn o àwọn ń ṣiṣẹ́ lọ lórí ẹ̀ bọ̀ wọn ò tí ì fún wa ní approval lórí ẹ̀. ẹjọba ẹ wá sọ kí láǹfààní tó máa jẹ́ fún ẹjọ́ yìí tí àgbàlagbà Fẹ́mi Fálànà bá síwájú. ẹ ṣe rí i ní ọ̀dà òfin ilé wa òfin Nàìjíríà offence tó bá téèyàn bá ti commit crime àbí offence kan against the government ló máa ń dúró lórí ẹ̀ government ló máa ń prosecute àwọn ẹni tí wọ́n tó bá commit offence but ìgbà míì àyè wà kí government fún lọ́ọ̀yà agbẹjọ́rò tí ò sí ní under wọn ní àyè láti prosecute on behalf of the government ìyẹn nìgbésẹ̀ tí ọ̀gá mi Fálànà ṣe láti rí wípé ní àwọn làwọn fẹ́ máa lídìí ọlọ́pàá lórí ọ̀rọ̀ kéèsì yẹn bọ̀ wọn lè lídìí ọlọ́pàá láì ṣe wípé ní ìjọba ti fún wọn ní àṣẹ láti ṣe. Okay, now over to the English aspect of the interview. English aspect of the interview. So, what's your reaction to today's ruling? Ordinarily, I do not have a personal reaction because the right, it is the right of an accused person or probably defendant to enter a no case submission. A no case submission in the sense that from all the evidence that have been tendered or presented before the court by the prosecution, the defense has a right to say that he has no case to answer, that no allegations has been made against him or her. So in the exercise of that right, they filed a no case submission. And this morning, the Honorable Court, having reviewed the evidence placed before it by the prosecution, the court said was of the opinion, after being guided by decided authorities, that the defendant has a case to answer, that he must come to put up the offense. Okay, and what is the implication of today's ruling? Today's ruling, from all indications, the learned CJ had said in its ruling that by this ruling, he is not convicting the defendant. He is not saying that the defendants are guilty of the alleged offences, but that they have a case to answer. From all the evidence placed before it, and having reviewed the evidence, he is of the view that they should come to enter their own defense, that they have to be heard. The doctrine of or the outrem pattern must be given to them, they must be heard, and they must put up their own defense. That was the basis of the adjournment today. English aspect of that. Yes. I'm actually holding the watching the nominal complainant. I am not the prosecution, and I'm doing that on the
instruction of Falana saying he had written the state government for fiat that he be allowed to lead the constitution. And that letter had been received by the government. We are awaiting their response to our request for the letter. My name is Fatima Adedoyin. Yeah, bí ọ̀rọ̀ ọ̀hún bó ti ṣe jẹ́ ilẹ̀ ti gbọ́ láti ẹnu agbẹjọ́rò tó ń ṣojú ògbóǹtarìgì ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti agbẹjọ́rò tó múnádóko ní Fẹ́mi Fálànà, tí ó sì ṣàlàyé fún wa dáadáa gbogbo àwọn nǹkan tó ṣòro mọ́ ẹjọ́ tòní, gẹ́gẹ́ bí adájọ́ Adépèlé Òjó bí wọ́n ti ṣe láǹfààní àti dá ẹjọ́ no case submission tí àwọn olùjẹ́jọ́ pè ní tìkẹ̀tìkẹ̀ pátápátá. Nígbà tí wọ́n wá dáná ni wọ́n ní ẹlẹ́jọ́ jẹ́ o, ẹlẹ́jọ́ jẹ́ kí n là gbogbo ẹ̀ pátápátá ó lẹ́yìn làwa náà gbọ́ látẹnu yín, kẹ́ wá wí tẹnu yín lórí ọ̀rọ̀ yìí. Àwọn olùjẹ́jọ́ méjèèjì wọ́n ṣì wà nínú yàrá ilé ẹjọ́ o, tí wọn ò tí ì jáde síbẹ̀, eléyìí tó sì jẹ́ pé à ń retí bíbọ̀ wọn, jíjáde wọn láìpẹ́ láì jìnnà. Ẹ máa bá wa ká lọ bọ́rọ̀ wọn ti ṣe nù.